Ọlọ́run tó dá ọ̀run òun ayé. God that created the heavens and the earth. Ọlọ́run tó ní gbogbo agbára. God that owns all powers. Oníyọ̀nú àti aláàánú. The one that is merciful. Mo gbé yín ga torí ẹ̀yin ni Ọlọ́run. We lift you high because you are our God. Olótìtọ́ lórúkọ Jésù gba ọpẹ́ wa. Receive our thanksgiving. Ọ̀gá ògo lórúkọ Jésù Kristi gba ìyìn wa. The King of glory receive our praises. Alágbára lórúkọ Jésù sọ̀kalẹ̀ wá. The powerful, we want you to come down. Alágbára lórúkọ Jésù darapọ̀ mọ́ wa. We want you to join us, the mighty one. Lórúkọ Jésù tan ìmọ́lẹ̀ rẹ̀. Father, we want you to shed our light on us. Ní orúkọ Jésù Kristi, Olúwa tan ìmọ́lẹ̀ rẹ̀. In the name of Jesus, Father, light us with your light. Ọlọ́run fi agbára rẹ̀ hàn. Father, manifest your power. Àkókò tó Olúwa. Father, it is time. Láti fi agbára fún ìmọ́lẹ̀ borí òkùnkùn ayé. To give power unto the light, to cover the darkness upon the earth. Àkókò tó Ọlọ́run. Father, it is time. Láti jẹ́ kí òdodo borí àìṣòdodo. To let righteousness overcome unrighteousness. Ọ̀gá ògo lórúkọ Jésù fi agbára rẹ̀ hàn. Father, manifest your power. Gbogbo agbára èṣù, agbára òkùnkùn nínú ayé, Olúwa gbé wọn dè. Every power of darkness in the world, Father, bind them in Jesus. Olótìtọ́ lórúkọ Jésù ṣiṣẹ́ ìyanu. Father, do work of wonders today. Ògo ni fún orúkọ rẹ̀. Glory be to your holy name. A ó máa yìn ọ́. We will continue to praise you. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. In Jesus' name we are praying. Mo sorry láti delay yín díẹ̀. We are working on the other side of it that we want to try today. À ń ṣiṣẹ́ lórí oní-Zoom yẹn ni. So ìyẹn ló fà á. Àwọn kan dẹ̀ ń join through that one as well. So We are working on the Zoom part that we are trying to reinterpret. That is why we are a bit delayed. We are very sorry for the inconvenience. Ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí mò ń wò lórí Facebook yìí, ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ tí ní àǹfààní láti lè join yẹn. Well, some of you that are looking inside this Facebook, you don't have the privilege of joining the Zoom yet. Mo gbọ́ Ọlọ́run gbọ́ pé nígbà tí ó bá fi di ọjọ́ mẹ́jọ gbogbo ẹ̀ á ṣeé ṣe dáadáa. By the time we get to by next week, we believe that everything will have been perfect. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. God will help us in Jesus. Òní ni ìgbà ìkẹta lórí program tí Ọlọ́run ní kẹ́ a ṣe yìí. Today is the third time on the program God led us to do. Ìpàdé lórí òkùnkùn àti ìmọ́lẹ̀. Is meeting on the light and the darkness. Ìpàdé lórí òkùnkùn àti ìmọ́lẹ̀. Meeting is on light and darkness. Ọlọ́run fi ìran ńlá hàn mí nì. God showed me a mighty vision. Ó tú àṣírí òkùnkùn fún mi. God revealed the secret of the darkness for me. Ó wá sọ pé kí n bá àwọn ènìyàn gbàdúrà. And God said I should pray with the people. Pé lẹ́yìn tí mo bá sọ̀rọ̀ nípa òkùnkùn àti ìmọ́lẹ̀ tán. That after I have spoken about the light and the darkness. Kí n wá sọ̀rọ̀ nípa kí n wá gbàdúrà fún àwọn èèyàn kí wọ́n lè bọ́ nínú ìgbèkùn òkùnkùn wọn. And I should pray for people so that they can be delivered from their bondage. Ẹ má bínú pé mò ń sọ lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n interpret ẹ̀ lórí Zoom ni o. Mi ò mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ ṣá. Don't be annoyed that I'm saying it one by one. It's because it is being interpreted on Zoom. Àwọn èèyàn gangan ń pè mí lórí WhatsApp sí mo rò pé wọn kò easy láti join nítorí àwọn mistake kan occur later. Some people were calling me on WhatsApp right now. I presume it's not easy for them to join it because the first link to join was invalid.
Ọlọ́run á ràn wá lọ́wọ́. God will help us in Jesus' name. Ọlọ́run á ràn wá lọ́wọ́. God will help us in Jesus' name. Ọlọ́run á ràn wá lọ́wọ́. God will help us in Jesus' name. Kí ni à ń pè ní òkùnkùn gan-an? What do we call darkness? Ní ìbámu pẹ̀lú ìwé mímọ́, In line with the scripture, òkùnkùn jẹ́ iṣẹ́ ọwọ́ Ọlọ́run. darkness is also handwork of God. Ọlọ́run ló dá òkùnkùn. It was God that created the darkness. Ó sọ nínú ìwé Àìsáyà, God said in the book of Isaiah, ó ní mo dá òkùnkùn, mo dá ìmọ́lẹ̀. He said, I created the darkness and the light. Ọlọ́run ló dá òkùnkùn. It was God that created Iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni òkùnkùn. It is the work of God. Òkùnkùn ní agbára lórí Ọlọ́run rẹ̀. The darkness doesn't have power over his God. Òkùnkùn ní agbára lórí ẹlẹ́dàá rẹ̀. Darkness doesn't have power over his creator. Torí iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni òkùnkùn. Because his work and work. Ní ṣíṣẹ̀dá òkùnkùn, In the creation of the darkness. Ọlọ́run dá a. God created it. Ó Bíbélì pé ó pààlà sí àárín òkùnkùn àti ìmọ́lẹ̀. The Bible says God put a firmament between the darkness and the light. Ó pààlà sí àárín òkùnkùn àti ìmọ́lẹ̀. He put a demarcation between the darkness and the light. Ó wá ní kí òkùnkùn máa jẹ́ òru. And he said the darkness will be called night. Kí ìmọ́lẹ̀ máa jẹ́ ọ̀sán. And the light to be called the day. Ìṣẹ̀dá Ọlọ́run nìyẹn. That is the creation of God. Òkùnkùn tí Ọlọ́run tún dá. The darkness that God created. Ọlọ́run máa ń lò ó fúnra rẹ̀ ni. God used to use it by himself. He is still using it fúnra rẹ̀. God used it by himself for himself. Bíbélì pé ó fi òkùnkùn sùúrù bo ibi ìsásí rẹ̀. The Bible says he used more darkness to cover himself. Tí Ọlọ́run bá fẹ́ ṣiṣẹ́ tí ò fẹ́ kí ó di mímọ̀, If God wants to do something and he doesn't want it to be manifested, ó máa fi òkùnkùn sùúrù bo ara rẹ̀. he will use more darkness to cover himself. Nítorí kò fẹ́ kí ó di mímọ̀ lákòókò yẹn. But because he doesn't want it to be known as at that time. So yàtọ̀ sí pé Ọlọ́run dá òkùnkùn ní òru, Ọlọ́run tún máa ń lò ń gbà mí. Bíbélì pé ó fi òkùnkùn bá òkùnkùn jà ní ilẹ̀ Íjíbítì. God used it at times. The Bible says God used darkness to fight darkness in the land of Egypt. Ó tún ní ó fi òkùnkùn sùúrù bo ibi ìsásí rẹ̀. The Bible also said he used more darkness to cover where he dwelled. So ó túmọ̀ sí pé Ọlọ́run dá òkùnkùn láti lò bí ohun èlò ni. It means that God created the darkness to use it as his own tool. Ó lò ó láti fi lè fi òru hàn. He used it to manifest the darkness. Láti fi òru hàn. To manifest the light. Ó lo òòrùn láti fi ọ̀sán hàn. He now used the sun to manifest the day. The sunlight láti manifest òòjọ́. Yes, the sunlight. Use the sunlight to manifest the day. So ó wá fi òkùnkùn ṣe òru. He now used the darkness to manifest. Ṣùgbọ́n bí tí èṣù gbà débi òkùnkùn, tí èṣù fi máa ń lo òkùnkùn ni pé. The reason why the devil used the darkness. Ó mọ̀ pé òru lẹ̀dá máa ń sùn. He knew that it is in the night that people sleep. Ó dẹ̀ mọ̀ wípé nínú òkùnkùn a kì í ríran. He also know that in the darkness you cannot see. Ìdí nìyẹn tí èṣù náà ṣe ń yá òkùnkùn lọ́bọ̀ Ọlọ́run ṣe máa ń lo òkùnkùn. That is also the reason why the devil used to use the darkness, just like God also used it. Òkùnkùn. The darkness. Iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni. It is the handwork of God. Àti pé kí Ọlọ́run lè máa lò ní ohun èlò. And more so that God can use it as his own handwork. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń send message sí mi pé the Zoom is not working. Oh, this is confusing. Ṣùgbọ́n
ṣùgbọ́n hello Yeah, but èṣù wa ń yá òkùnkùn lò the devil is borrowing the darkness to use it, láti fi ṣe iṣẹ́ ibi. to use it for evil work. Kí ni wọ́n ń pè ní òkùnkùn? So what are we calling the darkness? Gẹ́gẹ́ bí èṣù ti máa ń lò ó, Just that the devil used to use it. òkùnkùn ti padà wá di ohun èlò fún iṣẹ́ ibi. The darkness has now become evil too. Òkùnkùn ti padà wá di iṣẹ́ ibi. The darkness has now become evil too. Nítorí èṣù ń yá lò. Because the devil is borrowing it to use it. Nítorí èṣù ń yá lò. Because the devil is borrowing it to use it. Àkókò agbára. Time of empowerment. Mo fẹ́ ká sáré ka ìwé mímọ́ ìwé Jòhánù orí ìkẹta yẹn. Ìwé Jòhánù orí ìkẹta yẹn. Book of John chapter 3. Orí ìkẹta ẹsẹ̀ ìkọkàndínlógún John chapter 3 verse 19. John chapter 3 verse 19. Ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún. John 3 is it 19 or Verse 19. John 3 verse 19. Which I will quickly read now. Ọ̀pọ̀ ńgbà míì máa ń wò pé àjẹ́ nìkan ni òkùnkùn. Many a times people used to think it is only the witches that are darkness. Mo fẹ́ fi òkùnkùn hàn yín lónìí dandan. I want to show you what darkness is today. Tẹ́ bá wo ìwé Jòhánù yẹn, If you look at that book of John, ó sọ fẹ́mi àti yín pé gbogbo oníṣẹ́ ibi lòkùnkùn o. it tells me and you that all workers of darkness, they are darkness. Gbogbo oníṣẹ́ ibi lòkùnkùn. All evil workers, they are darkness. Pátápátá òkùnkùn ni wọ́n. In totality, they are all darkness. Gbogbo ẹni tí ò bá ti fẹ́ ìṣerere rẹ òkùnkùn ayé rẹ ni. Anybody that doesn't want you to prosper, they are the darkness of your life. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lónìí nípa ìṣẹ̀dá òkùnkùn ìjìnlẹ̀ òkùnkùn nínú ìṣẹ̀dá rẹ. I want to talk to you today about the mystery of darkness in your creation or your nature. Ìfarahàn òkùnkùn nínú ìṣẹ̀dá èmi àti ìwọ. The manifestation of darkness in me and you. Tí mo bá sáré ka ìwé Jòhánù yẹn. When I read this book of John, orí ìkẹta ẹsẹ̀ ìkọkàndínlógún mo fẹ́ kà á. the chapter 3 verse 19. I want to read it. Èyí ni ìdájọ́ mi náà pé ìmọ́lẹ̀ wá sí ayé àwọn ènìyàn sì fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ wọn burú. And this is the condemnation that light is coming to the world, and men love darkness rather than light because their deeds were evil. Wọ́n ń sọ̀rọ̀ nípa ènìyàn níbí. We are talking about human beings here. Wọ́n ní àwọn ènìyàn fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. They said the people, the world, the men love darkness more than light. Ó ní nítorí iṣẹ́ wọn burú. Because their work is evil. Iṣẹ́ wọn burú. Because their deeds were evil. Ó túmọ̀ sí wípé It means gbogbo ènìyàn oníṣẹ́ ibi òkùnkùn ni. everybody that does evil deeds, they are darkness. Gbogbo ènìyàn oníṣẹ́ ibi ọ̀tá òdodo ni. Everybody that does evil deeds, they are enemy of righteousness. Gbogbo ènìyàn oníṣẹ́ ibi ọ̀tá Ọlọ́run ni. Everybody that does evil deeds, they are enemy of God. Iṣẹ́ òkùnkùn ni iṣẹ́ búburú. The evil deeds, they are evil, they are wicked things. Ẹ jẹ́ kí n ka verse 20 yẹn. Let me read. Nítorí olúkúlùkù ẹni tí ó bá hùwà búburú ní kórìíra ìmọ́lẹ̀
kì í sì wá sí ìmọ́lẹ̀ kí a má ṣe bá iṣẹ́ rẹ̀ wí. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe òtítọ́ ní wá sí ìmọ́lẹ̀ kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé a ṣe wọ́n nípa ti Ọlọ́run. Hello. Everyone who does evil hates the light and will not come into the light for fear that their deed will be exposed. Wọ́n ń sọ̀rọ̀ nípa ènìyàn pẹ̀lú iṣẹ́ búburú, wọ́n ní wọn kì í wá sí ìmọ́lẹ̀ nítorí òkùnkùn ni wọ́n. We are talking about people that the evil people that will not come to the light because their work is evil. Wọ́n wá sún sísàlẹ̀, wọ́n ń sọ nípa àwọn tó jẹ́ ìmọ́lẹ̀ nítorí olúkúlùkù ẹni tí ó bá ń hùwà búburú ní kórìíra ìmọ́lẹ̀ kì í sì wá sí ìmọ́lẹ̀ kí a má ṣe bá iṣẹ́ rẹ̀ wí. Verse 21 wá ní ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe òtítọ́ ní wá sí ìmọ́lẹ̀ kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé a ṣe wọ́n nípa ti Ọlọ́run. When we go downward, it is written that they will not come to the light for the fear that their deed will be exposed. And the verse 21 says, but whosoever lives by the truth come into the light, so that may be seen plainly that what they have done has been done in the sight of God. Nítorí wọ́n ń ṣe òtítọ́. Because they are doing righteousness. Wọ́n ń ṣe ohun tí ó tọ́. They are doing what is right. Ó wá jẹ́ kí iṣẹ́ wọn jẹ́ ìmọ́lẹ̀. It makes their work to be light. Ó jẹ́ kí iṣẹ́ wọn mọ́lẹ̀. Make their work to be full of light. Nítorí a ṣe wọ́n nípa ti Ọlọ́run. Because they were made by God. That means pé ẹni tó bá hùwà títọ́. It means whosoever does what is right. Ó hùwà nínú ẹ̀dá Ọlọ́run ni. They are doing it in the nature of God. Ó ṣeé ṣe kí òkùnkùn bàjà àbí kí wọ́n bínú o. It is possible that the darkness they are not. Kékeré. It is the smallest of all the things. Èṣù àtayé àtòrìṣà àtoṣó àtàjẹ́ wọ́n lè bá ọjà tó rò sòtítọ́. The devil, the world, the idols and the witches, they can fight you because they are saying the truth. Nǹkan kékeré ni tiwọn yẹn. It is a small thing. Nítorí Ọlọ́run kọ́ ló ń bá ọjà. Because it is not God that is fighting you. Àwọn challenge ògo Ọlọ́run, wọ́n ń challenge òtítọ́ ni. They are only trying to challenge the righteousness. Ṣùgbọ́n kì í ṣe àwọn ni Ọlọ́run. But they are not God. So wọ́n sọ ń bí wípé ẹni tó ń wà búburú tó ń ṣe iṣẹ́ búburú òkùnkùn ni. It is written here that whosoever does evil deeds, they are darkness. Ṣùgbọ́n ẹni tó ń ṣe ohun tó tọ́ níbí ìmọ́lẹ̀ ni ti Ọlọ́run sì ni. It is written here that whosoever does what is right, they are light and they are of God. So àjẹ́ nìkan kọ́ ni òkùnkùn. So it is not only witches that is Oṣó nìkan kọ́ ni òkùnkùn. It is not only the wizards that are darkness. Kì í ṣe babaláwo nìkan ni òkùnkùn. It is not only the herbalists that are darkness. Mo fẹ́ sọ kíní kan fún yín lẹ́nu. I want to tell you something. Ṣé ẹ rí babaláwo àwọn tí wọ́n ní ọgbọ́n ìmọ̀ ewé àtegbò yẹn? You know these herbalists that know about all these herbs and leaves. Wọn kì í ṣe ìmọ̀ yẹn agbára Ọlọ́run ni. You know that knowledge is the source is from God. Òye Ọlọ́run ni. It is the knowledge of God. Ìmọ̀ Ọlọ́run ni. It is God's understanding. Yes. Ṣùgbọ́n tó máa ń sọ di ibi ni. What makes it to turn into evil? Tí wọ́n bá wá fi ń ṣe iṣẹ́ ibi. When they begin to use it in evil ways. Mo wà nínú ìpàdé kan láìpẹ́, bọ̀bọ́ kan wà níbẹ̀, ó jẹ́ àáfàá. I was in a meeting sometimes not too far, and there was a guy there who is an alpha. He's a Muslim guy in that meeting. A Muslim cleric. And ó dẹ̀ ń gbìyànjú láti máa yí ojú òtítọ́ sí ipò, kó yí òtítọ́ po, kó máa yí òtítọ́ po. He was trying to turn the truth upside down. Èmi wá ń takò pé rárá kò rí bẹ́ẹ̀, n tó tọ́ leléyìí. I now told him this is what is right, Èyí tẹ̀mí padà sọ ló borí o. It was what I said that overcome at the end. Ìgbà tó ń wá délé lóru. When he now got home in the night. Ó wá ń ṣàṣìmí nínú Kùránì. He now begin to use the Quran against me. To send evil
message. Now, ngbà tèmi wá ìgbà èmi wá mo rí mo kàn pray díẹ̀ lórí ẹ̀ kò nítumọ̀ sí mi anyway. God reveal it to me, I just pray a little bit on it. Òun tí wàá rò pé mi ò ní wá bí iṣẹ́ yẹn ń jọ kejì yẹn, ó rò pé nǹkan ṣe ti ràn mí. He now thought that I will not come to work the next day. Torí What he has done is manifesting on me. Torí wọn ò mọ agbára Ọlọ́run. Because they don't know the power of God. Wọ́n ní ìmọ̀ ẹ̀sìn wọn ni. They said it is the knowledge of their Wọ́n ní ìmọ̀ agbára wọn ni. They said it is the knowledge of their power. Babaláwo ní ìmọ̀ agbára rẹ̀. The herbalist has the knowledge of his power. Aláàfáà ní ìmọ̀ Kùránì rẹ̀. A cleric man has the knowledge of his Quran. So wọ́n ní ìmọ̀ lóòótọ́ agbára ni. They have their knowledge of the truth, but it's power. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá fi ṣiṣẹ́ ibi yẹn ló di òkùnkùn. But when they use it to do evil deeds, it becomes darkness. Nígbà tí babaláwo bá bẹ̀rẹ̀ sí ní pè ìyá àjẹ́ tí ń pe oṣó tí ń pe ayé tí ń pè múlẹ̀, ìgbà yẹn ló di òkùnkùn. It is when he begins to make pact with the devil, with the witches, with all manner of idols and altar. That is when it becomes darkness. Ṣùgbọ́n tí wọ́n bá bọ́ sí òde tí wọ́n bá já ewé kan tí wọ́n mú mọ́ kan tí wọ́n ṣe tí wọ́n mú àbí tí wọ́n lò ó, ìyẹn ò ní èèwọ̀, ìyẹn ò ń ṣe búburú, ibi tí ìgbàgbọ́ wọn mọ nìyẹn. But if they just use one leaf and just mix it together and they drink it and it becomes healing, it has nothing to do with the evil yet. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá fi ṣe iṣẹ́ ibi, ìgbà yẹn ló di òkùnkùn. But when they now turn this thing into evil thing, that is when it becomes evil. So gbogbo ìgbà tí ẹ̀dá bá ti ń fi ohun tó ní ọgbọ́n ìmọ̀ òye agbára àbí èrò ọkàn rẹ̀ tó fi ń ṣe ohun tó burú, òkùnkùn ni. Every time any human being or any man is using whatever he has, power, knowledge, or any kind of gift to do evil deed, that is when it becomes darkness. Tí pásítọ̀ bá mọ sáàmù dáadáa. If a pastor knows Psalm very well. Tó mọ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa. And he knows the word of God. Tó sì gbàgbọ́ pé òun ní ìfòróyàn lórí. Tó gbàgbọ́ pé òun ní ìfòróyàn. And he believes he has anointing of God. If a pastor has anointing of God upon himself, and he has the word of God, and he knows Psalm, and he knows the word of God in himself, it is good and it is perfect. Ṣùgbọ́n nígbà tí ó bá fi ṣe iṣẹ́ bí bó tiẹ̀ jẹ́ pastor, even if he's a pastor, whenever he uses it against someone, it has become darkness. Lọ́gán tí ó bá ti fi ṣe iṣẹ́ ibi, ó ti di òkùnkùn. Ìyẹn túmọ̀ sí pé pásítọ̀ tí ò fẹ́ ire fún ọmọ ìjọ, tí ò fẹ́ ire fún aládùúgbò, tí ò fẹ́ ire fún ìlú, tí ò fẹ́ ire fún ọ̀rẹ́, tí ò fẹ́ ire fún ènìyàn, ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ kan tàbí agbára kan, ó bá jẹ́ pásítọ̀, ó bá jẹ́ àfáà, ó bá jẹ́ ènìyàn lásán, ohun tó wù kó jẹ́, ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ kan, ó bá jẹ́ ọba, ìjòyè, babaláwo, whoever tó jẹ́, ẹnikẹ́ni tó bá dá ìmọ̀ kan ní, tó bá ti fi ṣe iṣẹ́ ibi, òun ni wọ́n ń pè ní òkùnkùn. Oṣó yẹn òkùnkùn ni wọ́n nítorí wọ́n ní ìmùlẹ̀ pẹ̀lú èṣù, wọ́n gbẹ̀mí èṣù. Àjẹ́ yẹn òkùnkùn ni wọ́n nítorí wọ́n ní ìmùlẹ̀ pẹ̀lú èṣù, wọ́n gbẹ̀mí èṣù. Èmèrè òkùnkùn ni wọ́n nítorí wọ́n ní ìmùlẹ̀ pẹ̀lú èṣù, wọ́n gbẹ̀mí èṣù. Gbogbo onímọ̀, babaláwo ni, àfáà ni, pásítọ̀ ni, tó bá ti mú ohun ìkọ̀kọ̀ mọ́ tàbí tó ń lo ọ̀rọ̀ Ọlọ́run tàbí ìfòròyàn tó ń lò ní ọ̀nà òdì láti ṣe iṣẹ́ bí, òkùnkùn ni. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nípa òkùnkùn tí ń bẹ nínú ìṣẹ̀dá rẹ. Mo ní àkókò ń sìn láti tọ́ka ẹ padà sí ìgbà tí a dá ayé àti ọ̀run. When God himself was creating, the Bible says the earth was formless and it was full of darkness. The Bible now says pé Bíbélì wípé Ọlọ́run gan ò lè tẹ̀síwájú láti ṣe ni pé Ọlọ́run pàṣẹ pẹ́lẹ̀ kí ó wà. When devil appeared in the Garden of Eden, he came to act or to go against the
the word of God. Nítorí ó tako òdodo, láti tako ìmọ̀, láti tako ìmúṣẹ ìlérí, láti tako pípé ìfẹ́ Ọlọ́run. Lọ́gán tí ó ti ṣe tán, tí ènìyàn dẹ̀ gbà láti tẹ̀lé ìfẹ́ èṣù yẹn, wọ́n di òkùnkùn kan náà pẹ̀lú èṣù. Torí ìdájọ́ Ọlọ́run kò sí lórí ìmọ́lẹ̀, ìdájọ́ Ọlọ́run ń bẹ lórí òkùnkùn. Níwọ̀n nígbà tí wọ́n ti gbà láti gbọ́ ti èṣù, ìdájọ́ dé sórí wọn straight away, because at that moment they were no more the children of God. They have chosen another master, which is a devil. So they are, or they were, the children of the devil. So once they have become the children of the devil, the judgment of God had to come upon them. Ìdájọ́ Ọlọ́run wá sórí wọn nítorí pé wọ́n ti ṣe iṣẹ́ búburú. Òkùnkùn tí ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ. And that means the devil did not visit the Garden of Eden. The people wouldn't have gotten any problem. Adam àti Éfà wọ́n bá máa ní ìdíwọ́ kankan. Bọ̀ nígbà tí èrò míì sọ wípé kí lọ́lọ́run ní kẹ́ ẹ máa ṣe, ó ṣe ní ẹ má ṣe yìí, ẹ má dá lóhùn, ẹ ṣe eléyìí. Nígbàkigbà tí èrò míì bá dìde nínú ọkàn tiẹ̀ gan, sí ìfẹ́ rere ọkàn rẹ, sí òdodo Ọlọ́run, sí ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí tó ní o máa jà, ẹ̀mí tó ní o máa bínú, ẹ̀mí tó ní onígbéraga, ẹ̀mí tó ní kó o burú, ẹ̀mí tó ní kínú ẹ mọ́ dùn sí ire ọmọlàkejì, ẹ̀mí tó ní kí ayọ̀ kínú ẹ mọ́ dùn sí ìṣerere ẹlòmíràn, ẹ̀mí tó ní kó o máa wá ìṣubú ọmọlàkejì, ẹ̀mí tó ní ọgbọ́kọlọ́kọ gbáya aláya, ẹ̀mí tó wí pé kéèyàn sí ọkọ oníbà tiẹ̀ jẹ́. Ẹlòmíì ó mọ sáàmù kan, mi ò tiẹ̀ mọ sáàmù ọ̀hún, wọn á ní kọ́mọ rẹ̀ kílé rẹ̀ dókùnkùn, kọ́mọ rẹ̀ dọmọ ọlọ́mọ. Sáàmù tẹ́lómi mọ̀ láyé ẹ̀ nìyẹn, nítorí òpè ni wọ́n. Ẹ̀mí tó mọ rán wọn létí téèyàn bá ti ṣọ̀ pé bọ́ sí òòlóru, máa gégùn sí ayé ẹ̀, òkùnkùn ní. Kò síbi tí Bíbélì ti sọ pé kó o gbẹ̀san tọlọ́run lẹ̀san. Kò síbi tí Bíbélì ti sọ wípé kó o ṣe búburú, ó ní ẹ máa fi búburú san rere ni. Ẹlẹ́ ló wà ní Bíbélì pé kán sòkúta làjẹ́. Ìbàjẹ́ pé májẹ̀mú yẹn bá pé ni Ọlọ́run ní rán májẹ̀mú tuntun wá. Májẹ̀mú yẹn tí ò jẹ́ ó pé náà ni pé ó ń gbẹ̀san, òfin ni wọ́n ń pè é. Májẹ̀mú yẹn n tó jẹ́ kéṣù ṣẹ́gun ẹ̀ ni wípé ó ń ṣiṣẹ́ ibi. The old covenant, the reason why he was not perfect was because he himself was taking a revenge. He is taking it out of his own hand. He will not allow God to intervene. He will not give the judgment to God. The Bible that you know, the Psalm that you know, everything that you think you know, the Bible you knew, the Psalm you knew, the knowledge, the wisdom, the power, the gift, whatever good thing that you think you have, and you are using against God's righteousness, God's own promise, God's own plan, and your and humanity, using against people is of darkness. Òkùnkùn ni. Ohun tó dẹ̀ kó bá òfin nìyẹn. Ohun tó kó bá òfin, ohun tí ò jẹ́ kí òfin ṣẹ́gun èṣù nìyẹn. Ohun tí ò jẹ́ kí òfin ṣẹ́gun ọ̀tá nìyẹn. Ohun tí ò jẹ́ kí òfin ṣẹ́gun ayé nìyẹn. Nítorí wípé òfin fúnra rẹ̀ a rí àìlera níbẹ̀. Òfin náà sì ìdájọ́ ṣe. Òfin gbẹ̀san fún ara rẹ̀. Bíbélì pé ti Ọlọ́run ní ìdájọ́. Ó ní ẹ má ṣe ìdájọ́ àkókò náà tí Olúwa ó dé tí ó fi ìmọ̀ kàn. Tí ó mú òkú tó farasin wá sí rẹ̀ yóò fún olúkúlùkù ní ìtì rẹ̀. Ó lẹ́ni tó ṣe sẹ́nìṣó, ẹni tó ṣe burúkú. Èmi ń bọ̀ kan, èrè mi bẹ́ẹ̀ san fún olúkúlùkù bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Òdodo Ọlọ́run nìyẹn. Àkókò agbára. Ìdí nìyẹn tó fi lè ṣẹ́gun ọ̀tẹ̀ torí òun fòkùnkùn bá òkùnkùn jà ní. Ẹni tó bá ti ń fi ibi san ibi, òun fòkùnkùn bá òkùnkùn jà ní. Ìdí nìyẹn tó fi lè ṣẹ́gun ọ̀tá rẹ̀ torí òun fi òfin kojú òfin ni. Ìwọ ò sì mọ òfin tó èṣù, o mọ òfin tó òkùnkùn. Mélòó ló mọ̀ nínú òfin? Ìgbà mélòó ni wọ́n ń ka Bíbélì? Apart from Bíbélì kíkà, ẹ̀mí èṣù inú wọn, ẹ̀mí èṣù inú àjẹ́, ẹ̀mí èṣù inú èmèrè, ẹ̀mí èṣù inú oṣó, ẹ̀mí yẹn máa ń kọ́ wọn ní ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ mi mímọ́ ṣe lè kọ́ wọn náà ní ìjìnlẹ̀. But if you refuse to go alongside with the Spirit of God, if you refuse to listen to the Spirit of God in you, then you will never be able to conquer, because you can never conquer flesh with the flesh or by the flesh. You can never conquer the law with the law. You can never conquer the world with worldly things or power or knowledge. No.
because you will not be able to have the fullness of their knowledge. O lè ní òpin ìmọ̀ wọn, o lè ní òpin agbára wọn, nítorí wípé o ní ìjìnlẹ̀ mi táwọn ní láti mọ̀. Òkùnkùn tí ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ, ẹ kì í mọ̀ wípé ẹ yẹ kí n ka Psalm 50 fún yín. Tí ẹ̀dá bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe tí ò tọ́, tí ènìyàn bá ti ń ṣe tí ò yẹ, ó ti di òkùnkùn. Òdodo ló sọ bẹ́ẹ̀. Nítorí bá ti mú wa tá à ń ṣe tí kò tọ́, tó mú wa tá à ń ṣe tí kò yẹ, we have become the darkness. Once you are practicing evil, once you are practicing what does not belong to God, what is not the will of God, now then you have become the darkness. So if you have become the darkness, my brother and sisters, the whole world, the whole earth expect the judgment of God. Àkókò agbára, ẹ ronú ẹ pa ìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ìdí nìyí tó fi lè bọ́ lọ́wọ́ ọkọ ọ̀run rẹ, o lè bọ́ lọ́wọ́ aya ọ̀run rẹ. Ìdí nìyí tó fi bọ́ lọ́wọ́ agbára ìyá àjẹ́ àti bàbá oṣó. Ìdí nìyí tí ègún ìbí rẹ fi ní agbára lórí rẹ, nítorí wọ́n rí ìṣẹ̀dá òkùnkùn nínú ẹ̀dá rẹ, òkùnkùn tí ń bẹ nínú ìṣẹ̀dá rẹ. Gbogbo ìwà ara tá a máa ń wù yẹn, irọ́, panṣágà, àgbèrè, ìwà ẹ̀rí, ìmọtípara, ìdámọ̀, bàyẹn pátápátá ó ń create òkùnkùn nínú wa ni, is forming a page for darkness. Ó ń create ààyè nínú wa kí òkùnkùn lè ráyè nínú wa. Once they have seen their fruit, bá ti rí èso wọn nínú ẹ, they have an access to your life. Wọ́n lè dé inú ayé ẹ because wọ́n ti rí àmì wọn, wọ́n ti rí èso wọn, wọ́n ti rí iṣẹ́ ọwọ́ wọn. Àkókò agbára, àkókò agbára. Ọlọ́run fẹ́ nínú àánú rẹ̀ pé kí èmi àtiwọ́ mọ òtítọ́. Ọlọ́run fẹ́ nínú òdodo rẹ̀ pé kí èmi àtiwọ́ ká máa gbára òun. Lẹ́yìn tí Sátánì mú Ádámù àti Éfà kùnà tán nínú ọgbà Édẹ́nì, ó padà lẹ́yìn wọn. Ọlọ́run dẹ̀dẹ̀ ó ṣèdájọ́, ó dẹ̀ lé wọn lọ kúrò nínú ọgbà Édẹ́nì, ó lé wọn lọ sínú òkùnkùn, sí ẹ̀yìn òde nínú òkùnkùn biribiri. Ibẹ̀ náà ti lọ láya, ibẹ̀ náà ti ń fẹ́, náà ti bẹ̀rẹ̀ sí ní bímọ. Ẹ wá ní Kéènì ya Kéènì, kò ṣe ní ya Kéènì. Òun làkọ́bí tó kọ́kọ́ tẹ́rí sí. Àkọ́bí ọmọ nù ìdílé wàhálà ni. Especially tí bàbá àtìyá ò bá tí ì mọ Ọlọ́run tí wọ́n ti yí padà. Ọmọ tó bá kọ́kọ́ wá yẹn forí kó ni, nítorí wípé kíyèsí nínú omi ara àti ẹ̀jẹ̀ tí ègún wà yẹn, tí ìbínú Ọlọ́run wà yẹn, lòun náà ti gba ìpín, ibẹ̀ ló ti wá sáyé. Ó ń bọ̀ wáyé pẹ̀lú ègún ni. Ó nínú ẹ̀ṣẹ̀ ni alóyún mi, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi ló sì bí mi. Níwọ̀n nígbà tó oṣù àbájẹ fi mọ́ lágbára kan boyún inú jẹ́, wọn á lọ́mọdé ọ̀lẹ́sẹ̀, oyún ní ọ̀lẹ́sẹ̀. Ọjọ́ tí oyún bá tó gbà oyún tó bá tilẹ̀ ló gbá, ẹ̀dá ẹ̀ṣẹ̀ ti dúró nínú ìyá rẹ̀. Ẹ má gbàgbé pé ẹ̀jẹ̀ ló ń fọ́ọ̀mù ọmọ. After 3 months ló tó máa dọmọ. Ẹ̀jẹ̀ ni lóṣù àkọ́kọ́ oṣù kejì yẹn. Ẹ̀jẹ̀ náà ni ó jogún lára ìyá àti bàbá ẹ̀. Orí ẹ̀jẹ̀ yẹn ni ègún wà. So ègún yẹn ló dàpọ̀ mọ́ ìṣẹ̀dá ọmọ ńgbà tí a bí, òkùnkùn nínú ìṣẹ̀dá rẹ̀. Bí ìyá àti bàbá ò bá ti mọ Ọlọ́run, tí wọn ò bá ti ní Jésù, kò tí ì tọ́ gan kí wọ́n bí ọmọ, kò tí ẹ̀ tí ì tọ́ kéèyàn ní mo fẹ́ lọ́kọ, mo fẹ́ láya, láì bàbá tí ì ní Jésù. Ibi fẹ́ pàdé ibi ni. Kò ní dàbí òdodo tó wípé àánú àti òtítọ́ pàdéra. Rárá, wọ́n lóyún ẹ̀ṣẹ̀, wọ́n sì bí ìbíkúbí. Ìbíkúbí yẹn wọ́n bí ọmọ tó ní ẹkú ewu ọmọ, ìbàjẹ́ ewu ìbíkúbí o. Ìdí nìyẹn tí ìsọmọ lórúkọ fi dáa. Mo lọ sọmọ kan lórúkọ láìpẹ́, mọ́júmọ́ lọ́lọ́run ti fi ràn mí pé lọ gbàdúrà fọmọ yìí, lọ ya ọmọ yìí sí mímọ́ kóun lè gbà lọ́wọ́ ọ̀tá rẹ̀. When I go there, mo jẹ́ kán mọ̀ wípé àwa sọmọ lórúkọ pé àwa jẹun, mo wá ṣe sí Ọlọ́run bí ni. Mo wá ya ọmọ yìí sí mímọ́, mo wá gbà lọ́wọ́ ogun àti ègún ìyá àti bàbá ẹ̀. Àkókò agbára, òkùnkùn nínú ìṣẹ̀dá rẹ̀ yẹn náà, òun ló jí ó nira fún ọ láti máa sòótọ́. Ló fi jẹ́ pé irọ́ ló máa ń wá, kì í sòótọ́. Òun ló jí ó nira fún ọ láti lè ṣe rere. Òun ló jí ó nira fún ọ láti ṣèfẹ́ Ọlọ́run. Òun ló jí ó nira fún ọ gbọ́ láti lè ṣẹ́gun. Torí Bíbélì pé àwọn kan ò tí ì ṣẹ́gun ẹ̀ṣẹ̀ títí dé inú ẹ̀jẹ̀ wọn. If sin had not been conquered even in your blood, then you have not been liberated. Àkókò agbára, ẹ ronú, ẹ pa ìwàdà, ẹ wá Ọlọ́run tòótọ́. Ìran yìí ẹ̀sìn ni wọ́n ń wá.
ìran miracle ni wọ́n ń wá, ìran yìí agbára lásán ni wọ́n ń wá, ìran yìí ọrọ̀, owó, ọlá, ipò ni wọ́n ń wá. Wọn ò wá Ọlọ́run, wọn ò wá òtítọ́, wọn ò wá òdodo Ọlọ́run. Àkókò agbára Ọlọ́run ló bá kọ́kọ́ rí kí miracle wá tẹ̀lé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tó bá dé church miracle náà ń wá lọ. They are not there to know God. They are not there to worship God. They didn't go there to see God. They are there to receive their miracle, to receive their healing. And your healing has been done. Your miracle has never come to you because you ought to know God first before you receive your miracle. It is not possible to receive the miracle first. Then who is going to give it to you? Who is? Òkùnkùn nínú ìṣẹ̀dá rẹ, ohun tó fún oṣó ní agbára nìyẹn, ohun tó fún àjẹ́ lágbára nìyẹn, ohun tó fún babaláwo lágbára nìyẹn, ohun tó fún òkùnkùn lágbára. Ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, agbára ayé lu agbára wọn lórí mi gan. Ejò burúkú mo fẹ́ lè pè lárúgbó ọjọ́ ejò. Ó wá Ọlọ́run ṣẹ́gun ẹ̀ nínú ìran mi. Wọ́n wá rán ọmọ ejò wá, ìyẹn wá wọnú àgọ́ ara mi. Fún bí odidi ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, orú ejò wà nú ara mi nínú ẹ̀mí. Mo dẹ̀ mọ́ lára nú ayé, ṣùgbọ́n kò lè mú mi mọ́lẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ẹnìkan kì í dé. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run kò sẹ́ni tí ì dé. Ọ̀rọ̀ Ọlọ́run ní máa ń dé. Ọ̀rọ̀ Ọlọ́run kò sẹ́ni tó máa ń di ọ̀rọ̀ Ọlọ́run. Kò lè mú mi mọ́lẹ̀, mò ń lọ ibi iṣẹ́, mò ń wọlé, bá tún pray, màá tún gúnfẹ́ ìdànù. Tí n bá ṣe, wọ́n gbogbo organs mi náà penetrate, kò sí tí wọ́n ń fi ṣe mí. Ṣùgbọ́n kò ṣeé ṣe kí òṣòdodo kókùnkùn ṣẹ́gun ìmọ́lẹ̀, kò ní ṣeé ṣe. Àkókò agbára òkùnkùn tí ń bẹ nínú ìṣẹ̀dá rẹ, ó ní òjì ọ̀rọ̀nà àbáyọ, ó ní òjì ṣẹ́gun ayé, ó ní òjì ṣẹ́gun èṣù, ó ní òjì ṣẹ́gun ọ̀tá, òkùnkùn tó wà nínú ìṣẹ̀dá rẹ. Ẹ ronú, ẹ pa ìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Mo fẹ́ bọ́ gbàdúrà lónìí kọ́lọ́run bá ọbọ̀ òkùnkùn ìwí. Mo fẹ́ bọ́ gbàdúrà kọ́lọ́run ṣẹ́gun òkùnkùn ọ̀hún. Òkùnkùn ní òjì ọmọ wá wù, òkùnkùn ní òjì ọmọ ṣe. Òkùnkùn nínú ayé ẹ yẹn, òun ló sọ ògo Ọlọ́run di asán. Òkùnkùn tó ráyè nínú ayé ẹ yẹn, òun ló fi àìsàn sí ọ, òun ló fààyè gba àìsàn yẹn, òun ló fìdí àìsàn yẹn múlẹ̀. Àkókò agbára òkùnkùn tí ń bẹ nínú ìṣẹ̀dá rẹ, òun ló fún èṣù ní ààyè, ló fún èṣù ní agbára. Kò sí agbára ayé tó tó tọlọ́run tàbí tó lè mú Ọlọ́run, kò sí torí Ọlọ́run ló ṣẹ̀dá òkùnkùn. Ọlọ́run dá òkùnkùn fún lílò tara rẹ̀ ni. Ọlọ́run pè òkùnkùn ní òru ni. Àmọ́ ọ̀tá mọ̀ pé nígbà tí ẹ̀dá bá sùn ní òru làwọn lè ṣiṣẹ́, náà ṣe ń yá òkùnkùn lò. Òkùnkùn mọ̀ pé òun ò lè wá sínú ìmọ́lẹ̀ kó òun ṣiṣẹ́, wọn ó mú un. So wọ́n máa ń yá òkùnkùn lò kán lè fi bo iṣẹ́ wọn ni. Kíyèsí, Ọlọ́run ló dá òkùnkùn, ṣùgbọ́n Ọlọ́run ju òkùnkùn lọ. Ọlọ́run ló dá òkùnkùn, ṣùgbọ́n Ọlọ́run náà ló dá ìmọ́lẹ̀ láti borí òkùnkùn. Ṣùgbọ́n ẹni tó bá ń ṣe òtítọ́ ní wá sí ìmọ́lẹ̀, ẹni tó bá ń ṣe òtítọ́ lẹ̀, ẹni tó ń ṣe òdodo tó ń wu ìwà tó tọ́, àwọn ìmọ́lẹ̀ máa ń mọ́. Bọ́ ọgbẹgbẹ̀rún àdúrà, tàn mọ́lẹ̀, ìmọ́lẹ̀ lè mọ́ tàn, bó sì tàn náà òkùnkùn ó tún pa. Wọ́n mọ̀ bí wọ́n ṣe, wọ́n mú ọ síwá wuli, wọ́n mú ọ ṣiṣẹ́, òkùnkùn á tún bù ọ́. Tó o bá ti lè, tí wọ́n fúnra ẹ̀ bá ti lè guide characters ẹ, tó o lè guide habit ẹ, if you could not guide your characters and your habit, even if you pray for the light of God to come and the light of God manifested, it doesn't take devil any minute to take you back to the darkness. He will just come and mislead you. So by the time you accept and agree with him and you misbehave, the darkness has come again to cover you. So the light has departed from you because you have done evil, because you hate the good deeds and you have agreed to do the evil deeds. So once you have done the evil, you belong to the devil. 1 John chapter 3, ó lẹ́nikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni. Ẹ jẹ́ kí n kà fún yín. Ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni, ó ní àtètèkọ́ṣe lèṣù tí ń dẹ́ṣẹ̀. Torí èyí lọmọ Ọlọ́run náà ṣe farahàn láti pa iṣẹ́ èṣù ni. Àkókò ní fún ọ láti rí ọmọ Ọlọ́run tó dé nítorí tiẹ̀. Àkókò ní fún ọ láti rí ọmọ Ọlọ́run tó wá gbọ̀ nínú òkùnkùn. Àkókò ní fún ọ láti rí ọmọ Ọlọ́run tó fi ọ̀run sílẹ̀, tó ti lè rí ọ, kó lè bá ọ sọ̀rọ̀. Àkókò agbára. Àkókò agbára. Ẹ jẹ́ kí n ka John chapter 3. A lot of people are calling me. It's hard for them to join the Zoom, something that we have already sent to them.
but by God's grace, next week we will see what we can do better. Jẹ́ kí n kà fún yín, jẹ́ kí n kà láti verse 2, 1 John chapter 3 from verse 2. Olùfẹ́, ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí, a kò sì tí ì fihàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fihàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, á wẹ ara rẹ̀ mọ́, àní bí òun ti mọ́. Ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀, ó ń rú òfin pẹ̀lú, nítorí ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Ẹ̀yin sì mọ̀ pé òun farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò, ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá ń gbé inú rẹ̀ kì í dẹ́ṣẹ̀, ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ kò rí bẹ́ẹ̀ ni kò mọ̀. Ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín. Ẹni tí ó bá ń ṣe òdodo, ó já sí olódodo, gẹ́gẹ́ bí òun ti ṣe olódodo. Verse 8, ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni, nítorí láti àtètèkọ́ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ èṣù run. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ èṣù run. Ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni. Now, verse 9 ní ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀, nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run bí. Verse 10 ní nínú èyí ni àwọn ọmọ Ọlọ́run farahàn àti àwọn ọmọ èṣù. Ẹnikẹ́ni tí kò bá ń ṣe òdodo kì í ṣe ti Ọlọ́run, àti ẹni tí kò fẹ́ràn arákùnrin rẹ̀ kì í ṣe ti Ọlọ́run. Nítorí èyí ni iṣẹ́ tí ẹ̀yin ti gbọ́ ní àtètèkọ́ṣe, kí àwa kí ó fẹ́ràn ara wa, kì í ṣe bí Kéènì ti jẹ́ ti ẹni búburú nì, tí ó sì pa arákùnrin rẹ̀. Nítorí kí ni ó sì ṣe pa? Nítorí iṣẹ́ òun jẹ́ búburú, tí arákùnrin rẹ̀ sì jẹ́ òdodo. Kí ẹnu kí ó má ṣe yà yín, ẹ̀yin ará mi, bí ayé bá kórìíra yín, àwa mọ̀ pé àwa ti ré kọjá láti inú ikú sínú ìyè. Nítorí àwa fẹ́ràn àwọn ará. Ẹni tí kò bá ní ìfẹ́, ó ń gbé inú ikú. Can you imagine? Bọ́bọ́ bá sì kì ní ìsìn ọlọ́mọ ológun, ó ní mọ̀ pé you won't know that you need to discover yourself. Ẹni tí ò bá ti ní ìfẹ́ ń gbénú òkùnkùn, ń gbénú ikú. Oògùn tábúlẹ̀tì yẹn ìgbà míì ẹ̀rì kò lè wo àìsàn èèyàn sàn, ìgbà míì kò lè tú ọ sílẹ̀, nítorí ibi tó o ti ṣàṣìṣe ò lọ túbẹ̀ ṣe. Ẹni tí ò bá ti nífẹ̀ẹ́ ń gbénú òkùnkùn, wọ́n nítorí iṣẹ́ Kéènì burú, iṣẹ́ rẹ̀ burú, ó di ẹni búburú toró ṣe búburú. Ìwọ gan burú jàjẹ́ lọ ńgbà míì, ìwọ gan burú ju oṣó lọ, ju èṣù lọ, ju babaláwo lọ. Pásítọ̀ míì burú ju babaláwo lọ. Pásítọ̀ tí ó gégùn fún yàn torí ìdá mẹ́wàá, pásítọ̀ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ṣẹ̀ báyìí kò ní lè sọ fún kó pè yín kó sọ òótọ́ fún pé arákùnrin ń tẹ́ ẹ ṣe ó dùn mí, ọmọ Ọlọ́run ni wa gbọ́dọ̀ wà ní àlàáfíà. Sáàmù ni ọlọ́mọ kẹ̀gún ni ọlọ́mọ gé, eléṣù ni babaláwo sàn jùlọ. Àwọn pásítọ̀ nǹkan ni wọ́n ń dalí ayé rú, because ọ̀pọ̀lọpọ̀ wọn torí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, nítorí wọ́n máa gbára Ọlọ́run, wọ́n fi ń lé ìfẹ́ tara wọn ni, wọ́n fi ń dojú ìjà kọ òdodo ni, wọ́n fi ń dojú ìjà kọ àwọn ọmọ ni. Okùn tó ṣe bí Ọlọ́run nínú sí Mósè, ó ní gbọ́ nígbà tí mo rán, ó ní ìwọ fi ìbínú lẹ wàhálà mọ́ àwọn ọmọ Israẹli. God was talking to him about what the Israelites had done, the evil that they had done. So, and he was so furious, kò mọ̀gbà tó lẹ kíní wàhálà tó kọ kíní yẹn, ó dùn Ọlọ́run pé ó lẹ kíní máa wọn ọmọ. Ọlọ́run tún ló fi ìbínú fi ọ̀pá na àpáta, sí kò mọ̀ pé òun là pátá ni. Gbogbo ẹ̀bi tó padà wá bá Mósè nítorí ọmọ Israẹli ni. Ọmọ ni wọ́n, ṣùgbọ́n tó rò ń jẹ́ wòlíì ńgbà náà, wọ́n sì ṣe, wọ́n múnú bí, ó dẹ̀ ṣìwàwù sí wọn. Ó sì kó bá ìpè rẹ̀, ó kó bá ìrìn àjò rẹ̀, ó kó bá ilẹ̀ ìní rẹ̀, ó kó bá àṣeyọrí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ náà lẹ́nu oníṣẹ́ ibi ni wọ́n, bóyá torí wọ́n lówó, bóyá torí wọ́n ní agbára, bóyá torí wọ́n ní òkìkí, bóyá torí, ṣùgbọ́n wọ́n mọ̀ láti gégùn fún ẹ̀dá, wọ́n mọ̀ láti bínú sí èèyàn, wọ́n mọ̀ láti bàtẹ́. Sẹ́wọ̀n kí pásítọ̀ mi a máa gbógun ti pásítọ̀ mi, pásítọ̀ mi a máa gbógun ti ṣọ́ọ̀ṣì mi. Àwọn ènìyàn búburú, àwọn ìran Sátánì, àwọn ọmọ ègún, àwọn tọ́lọ́run ó dá lẹ́jọ́ ká tó mọ̀ wá sọ àáfàá onífìràkù. Àáfàá, tí àáfàá mi bá ń sọ̀rọ̀ báyìí, ẹ rí i pé ń gbẹ́kẹ̀lé agbára tó láti ṣe ibi. Ọ̀tá Ọlọ́run ni wọ́n, ìdájọ́ Ọlọ́run ó ń bẹ lórí wọn. Ìwọ gan burú jàjẹ́ lọ, ìwọ gan burú ju oṣó lọ. Àkókò agbára. Bẹ́ẹ̀ ni ìyàwó náà tó ń ṣiṣẹ́ ibi, tó ń hùwà ibi nínú ilé, àti ọkọ náà tó ń fọ̀bẹ ẹ̀yìn jẹ ayé ẹ̀ níṣu, tó sì ń ṣiṣẹ́ ibi ní ìkọ̀kọ̀. Ọ̀tá Ọlọ́run ni ó gbọ́gán burú jésù lọ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé o lè má bọ́ lọ́wọ́ ogun ayé ẹ̀. If you do not know how to be good,
if you do not know how to be converted to God, if you do not know how to depart from evil and be doing good, you will be judged and you will never be liberated. Ó máa yọnu pé èmi àti wọ́n tá ò bá yí padà a lè má lọ sí ọ̀run rere. Ẹ ronú ẹ pa ìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. You have seen where I have just read 1 John chapter 3. Àkókò òní sí láti sọ̀rọ̀ tú Bíbélì púpọ̀. Mo kà látẹsẹ̀ ìkejì yẹn títí dé ìsàlẹ̀ gbọ̀ngbọ̀n. Ó sọ nípa iṣẹ́ búburú, ó sọ nípa ìwà búburú, ó tún make mention orúkọ Kéènì, òkùnkùn tí ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ̀. Ohun tí mo mọ̀ yàtọ̀ sí pé à ń ka Bíbélì tó dá mi lójú, mo mọ àwọn ọmọkùnrin kan níbi tí wọ́n ti bí àwa ládùúgbò yẹn. Wọ́n ní ògo Ọlọ́run, ṣùgbọ́n àwọn òkùnkùn ilé yẹn wọ́n dẹ̀ fi ojú kòkòrò sínú ayé wọn. Ìmí ń ṣe 419, ìmí ń jalè. Ọlọ́run wá fi hàn mí ní kí n wọ ọmọ ológo ni wọn o. Ṣùgbọ́n òkùnkùn ibi tí wọ́n ti bí wọn ló gbé ibi lé wọn lọ́wọ́. Òkùnkùn tí ń bẹ nínú ìṣẹ̀dá rẹ̀. Mo wá rí kan mo wá sọ fún mo ní sọ̀rọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni ọ́. Ṣùgbọ́n ìwà búburú tó ń ṣe yìí bíi ká gbọ́mọ gbé bíi ká jalè bíi ká ṣe yìí. Mo ní àwọn òkùnkùn àwọn oṣù àtàjẹ́ àwọn orogún ilé yín náà fi sáyé ẹ láti dí ògo ẹ lọ́wọ́. Mo ní tí o bá lè yí padà sí Ọlọ́run tó wá Ọlọ́run rí tó fi gbogbo wà burúkú sílẹ̀, ògo Ọlọ́run tí ń bẹ láyé ó ju gbogbo òṣì lọ. Kí lélẹ́yìí fẹ́ ṣe fún ọ? Eléyìí ò lè là ọ́. Ọjọ́ kan tó ṣe bọ́nàmọ́ná mo wà lẹ́kọ̀ọ́ ló fi ràn mí. Ó fẹ́ wá sílé mi torí àjọ mọ́ra tó ń gbàdúgbò. Ó fẹ́ wá sílé mi wá jọmọ gbé. Mo pe ilé straight away lórí fóònù. Pásítọ̀ ọmọ mi ti ń gbénu lé, mo ní pásítọ̀ Lágbájá wálé. Ǹjẹ́ Lágbájá wà bẹ́ẹ̀? Ó ní bẹ́ẹ̀ ni. Mo ló fẹ́ wá jọmọ gbé ni o. Sọ fún mo ní jẹ́ ó máa gbọ́ ohun tí mò ń sọ yìí. Ọmọ tèmi kọ́ lè yàn jí gbé o tí ó bá fẹ́ ṣègbé o. Mo ní kó gbé fóònù fún mo ní ó wá sílé mi ó fẹ́ jọmọ mi gbé. Ṣé o tún lè wá jọmọ ẹni tó ọmọ gbé? Mo lọ́lọ́run ló sọ fún mi jáde nínú ilé. Mo sọ fún wa lé mo ní ṣé wà ń bẹ̀rẹ̀ mo ní ṣé Ọlọ́run fẹ́ ránṣẹ́ ni wọ́n fẹ́ ránṣẹ́ mo ló fẹ́ ránṣẹ́ kó lè jọmọ gbé ni o. Mo jáde nínú ilé yẹn o bá mi gbé fóònù fún mi ilé o. Ó wá sínú ilé mi ó fẹ́ jí mi lọ́mọ gbé. Ó wá rán ọmọ tó wà nílé ó fẹ́ ránṣẹ́ kó lè jọmọ gbé. Tó bá pẹ́ kó tó jáde ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn anyway. Mi ò fẹ́ mọ ohun tó jẹ́ láyé ẹ̀ mo sòótọ́ tèmi fún. Ó wá bá mi oníṣẹ́ mo rò pé òun lè ṣerú nǹkan bẹ́ẹ̀ mo ní ọjọ́ bọ́ fẹ́ jọmọ mi gbé ni jọ́. Òun ò sì mọ̀ pé òkùnkùn lé bàbá àti ìyá òun náà fi sínú ayé òun kan lè so ògo Ọlọ́run dasán kan lè dorí ayé ẹ̀ kodò. Ìbínú tó fi sáyé ẹ yẹn wọ́n fi sí káyé ẹ káyé ọ̀tá wa lè bàjẹ́ ni. Wo ìjà tó fi sáyé ẹ yẹn wọ́n fẹ́ fi rẹ́yìn ìwà ni. Ìwà gbogbo ìwà ọ̀dọ́kọ ìwà jíjà kéèyàn máa ṣèrú kéèyàn máa parọ́ gbogbo búburú tí wọ́n rò pé ó smart ni òkùnkùn ló gbìn wọ́n gbìn sáyé ẹ nìkan lè ba ayé ẹ jẹ́. Ẹlòmíà lóhùn nígbà ìbínú yóò sì fi tó yẹ kó fi sùúrù tó nǹkan yóò fi bínú ba nǹkan jẹ́. A wá regret ojú ayé ẹ̀ fi máa parí. A wá gbàdúrà kò ní gbà mọ́ nítorí nínú òun le inú Ọlọ́run ò rí bẹ́ẹ̀ yẹn. Ẹ̀dá èṣù nìyẹn òkùnkùn tí ń bẹ nínú ìṣẹ̀dẹ̀. Mo fẹ́ bọ́ gbàdúrà tọrọjọ́ ń lọ. Àkókò agbára ṣe mí láàánú pé kí ní Zoom mi ò work dáadáa lénìí. Tọ́rọ̀pọ̀lọpọ̀ mo ti send link sí wọn ọ̀dẹ̀ lè join. Ó dẹ̀ affect Facebook náà as well. But ó yẹ Ọlọ́run ń jọba. It is recorded on Facebook. It is recorded under this platform. People can still go there and watch there. And apart from that, we may repeat it next week and we are still continue in that program, on that topic. Ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ìtí mo bá ọ sọ lónìí ni òkùnkùn tí ń bẹ nínú ìṣẹ̀dá rẹ̀. Láì bàbá sí òkùnkùn tí ò bá sí èṣù ni. Ádámù àtẹ́fà láwọn fẹ́ ṣìwàwù wọ́n di ọ̀rọ̀ yẹn mú títí di ọjọ́ àdánwò ṣùgbọ́n torí alágbára wọlé láti jà wọ́n ní ogun ó wá ọ̀tá ò lè mú ọ tí wọ́n bá kọ́kọ́ gba ìwà rere lọ́wọ́ ẹ̀. Ayé ò lè mú ọ tí wọ́n bá kọ́kọ́ gba ìwà rere lọ́wọ́ ẹ̀. Ọjọ́ tó bá ti gba ìwà rere lọ́wọ́ ẹ̀ tó bá ti gba ìfẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá ti gba kó mọ̀ ṣàánú lọ́wọ́ ẹ̀ tó bá ti gbé ìgbéraga lé ọ lọ́wọ́ tí wọ́n gbé wàhálà lé ọ lọ́wọ́ tí wọ́n gbé ìbínú lé ọ lọ́wọ́ ìmọ̀tara ẹni nìkan tí wọ́n gbé lé ọ lọ́wọ́ ìkórìíra ọmọnìkejì wọ́n ti dominate ayé ẹ̀. Ìgbọ́n bá ìtọ́tọ́ fẹ́ pọ̀ wọ́n kàn release offer ni bí wọn ò sì pọ̀ náà wọ́n fi ọ́ dára tó wù wọ́n nílé ayé rẹ̀. Àkókò agbára ẹ ronú ẹ pa ìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. This is a new dawn, this is a new day for God to change your life, to transform your life, to come to your life and deliver you. I want to pray with you. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìdí nìyẹn gbà tí Jésù wá sí ayé. Jésù mọ̀ pé the first Adam and Eve, they were deceived by the word of God or through the word of God. So they had already been confused. Wọ́n ti wà so confused. Ó ti da irọ́ pọ̀ mọ́ òótọ́ nínú wọn.
Jésù wá dé ó wá fi òtítọ́ hàn. John 17 ó ní bàbá mo ti fi ọ̀rọ̀ rẹ fún wọn wọ́n sì ti gbà á. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ní ayé mi téèyàn bá pè mí pé pray fún mi màá kọ́kọ́ bọ́ sọ̀rọ̀ ní o. Tí ọ̀rọ̀ ọba tó títọ́ ò bá ti wọnú ayé ẹ̀ kó yí ọkẹ́ padà ẹ jọ̀ọ́ ṣé mo fẹ́ gbàdúrà sínú ẹ̀gún àti òṣùṣù ni. Tágbẹ̀ bá fẹ́ gbé nǹkan wọn á kọ́ lọ ro oko ni wọ́n á ro oko nígbà tán bá roko tán wọ́n á kó jóná wọ́n á wá kọ ebè wọ́n wá gbin èso sí. Wọ́n kì í gbin èso sínú inú ẹ̀gún àti òṣùṣù rárá kò ní wù. So I have to tell you the truth. I have to preach the word of God to you. Until you accept the word of God, ìgbà yẹn màá wá gbàdúrà. Kí n tó porúkọ Jésù màá ti rí ìmọ́lẹ̀ tó dé, màá ti rọ́wọ́ Ọlọ́run tó wá sínú ayé ẹ̀, màá wá máa ní Olúwa ti dé, Olúwa. Èèyàn kan wọ́n fún nọ́mbà mi, mo gbàdúrà fún ní wàhálà pẹ̀lú ìjọba ìpínlẹ̀ kan, wọn kò rí àwọn nǹkan kan ṣe. Ó wá pè mí kí n pray, mo ní mi ò pray, mo fẹ́ bá yín sọ̀rọ̀ Ọlọ́run. Mo bá sọ̀rọ̀ Ọlọ́run tán, mo send mail, mo ní kọ́ka tí mo kà kó ronú pẹ̀ kó change náà. Ó lè yàn dáadáa lọ, mo ní mọ́mọ́ ẹ lọ mi ò ń ṣaláàfáà, mi ò ń ṣe babaláwo. Àbí mo béèrè owó lọ́wọ́ ẹnì kankan rí, tèmi mò ń bá kà. Ẹni tó rán wa ó mọ̀ bí ṣe ń ṣàánú wa, ṣùgbọ́n èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ títọ́ kẹ́ ẹ wá yí padà. Ìgbà yẹn lágbára Ọlọ́run tó dọ́dọ̀ yín. Ó kà tán báyìí mo pé mo gbàdúrà fún báyìí mírèkù yẹn tẹ̀lé ni. Ìyàwó ẹ̀ ń wá ṣe oríṣẹ́ gbà ní state yẹn kíá. Òun fúnra rẹ̀ wọ́n pè kó wá sign tí ò tí ì rí sign. Òun náà lè máa gbọ́ báyìí. Ó wá sign document ẹ pẹ̀lú gọ́fúnà nítorí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá dé tí òtítọ́. Ìgbà tí mo ń sọ díkì lòun onígbàgbọ́ ló mọ ní ẹ̀tẹ́ tí ná. Nígbà tí mo sọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ yẹn wọnú ayé wọnú ara nítorí àkókò yẹn náà lèmi náà ń gbọ́rọ̀ yẹn mo dẹ̀ ń sọ fún mi ò lọ kàkà sórí Bíbélì o. Ó wọnú ayé ó dẹ̀ wọnú ìṣẹ̀dẹ̀. Bí mo ti ń bá sọ́nà mo ti rí ọwọ́ tó ń bàjà mo fi wọ́n bú mo sì súre fún ọ̀nà ẹ̀dẹ́ là. Bí ọ̀rọ̀ bá ti tún ọ ṣe ìdí ni àwọn tí lọ lé babaláwo ò ní kọ́kọ́ wàásù fún wọn yóò ní ẹ̀sánwó ni yóò sì gbéṣẹ́ lé wọn lọ́wọ́. Àwọn tí lọ lé aláàfáà nítorí owó tí wọ́n gbà yẹn wọn ò ní kọ́kọ́ bá wọn sòótọ́ ọ̀rọ̀ wọn ò ṣiṣẹ́ torí owó làwọn fẹ́ gbà. Àwọn ẹni bí ọ̀tá Ọlọ́run fẹ́ kí wọ́n fi ìmọ̀ tí wọ́n ní kán fi yí ayé èèyàn padà ní. Àtàwọn pásítọ̀ yẹn náà àfi kán gbowó àfi kán kọ́ ṣọ́ọ̀ṣì àfi kán dalẹ̀ àfi kán ralẹ̀ àfi kán wọn à ní pinnu pé kí òtítọ́ tiẹ̀ yí ayé èèyàn padà gbogbo ayé ẹ̀ lè ṣẹ́. Àkókò rèé fún ọ láti yí padà. Mo fẹ́ gbàdúrà fún ọ. Sọ fún Ọlọ́run pé Ọlọ́run o ìwọ ni o ṣẹ̀dá mi. Ìwọ ló fi ọwọ́ rẹ dá mi tó mí èmi yè sínú mi. Gbogbo ibi tí òkùnkùn ti dípò èmi yè, gbogbo ibi tí ìmísí òkùnkùn ti ráyè nínú ìṣẹ̀dá mi tó ń dí mi lọ́wọ́ tó sì ń pọ́n mi lójú. Ní orúkọ Jésù fi ẹ̀jẹ̀ rẹ tún bẹ̀ ṣe. Fi ẹ̀jẹ̀ rẹ sí òkùnkùn nídìí àdúrà ní orúkọ Jésù Kristi. Ọlọ́run tó ṣẹ̀dá wa, Ọlọ́run tó fi ọwọ́ rẹ̀ mọ́ wá, Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ mí sí wa tá a di alààyè ọkàn. Gbogbo ibi tí iṣẹ́ òkùnkùn wà nínú ìṣẹ̀dá wa, èyí tó ń ba ìwà wa jẹ́, tó ń ba ayé wa jẹ́, tó mú wa ṣìwàwù, tó mú wa ṣìṣe, tó mú ìmísí ẹ̀ṣẹ̀ sínú ayé wa. Fi ẹ̀jẹ̀ rẹ tún bẹ̀ sí Olúwa. Fi ẹ̀jẹ̀ rẹ lé òkùnkùn náà jáde. Fi ẹ̀jẹ̀ rẹ tún bẹ̀ sí Olúwa. Gbogbo ibi tí òkùnkùn ti ráyè ṣẹ́, gbogbo ibi tí èṣù ti rí ààyè, gbogbo ibi tí ọ̀tá ti rí ààyè, tí wọ́n ti mí ìmísí òkùnkùn sí wa, dípò ìmísí Ọlọ́run tí a mí sí ìṣẹ̀dá mi nígbà tí a fi erùpẹ̀ dá mi. Ìmísí mi máa tún ti dé. Ìmísí ẹ̀ṣẹ̀, ìmísí ìwà búburú, ìmísí ìkà, ìmísí ìrunú, ìmísí àrankàn, àdámọ̀, ìmọtípara, ìrédìí òru, gbogbo ìmísí panṣágà àti àgbèrè èyí tó wọnú ayé mi ní orúkọ ńlá Jésù Kristi. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ wọ ibẹ̀ lọ. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ tún bẹ̀ ṣe. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ lé òkùnkùn jáde. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ bà ìmísí èṣù jẹ́ láyé mi. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ bà ìmísí òkùnkùn jẹ́ láyé mi. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ bà á jẹ́. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ ṣẹ́gun ẹ̀. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ sọ di asán. Ọlọ́run ògo ni fún ọ. Jésù Olúwa wa, ẹ sọ fún Ọlọ́run. Ó ní wọ́n ṣẹ́gun nítorí ọ̀rẹ́ àti ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ẹ sọ fún Ọlọ́run, fi ẹ̀jẹ̀ rẹ ṣẹ́gun òkùnkùn nínú ayé mi. Fi ẹ̀jẹ̀ rẹ ṣẹ́gun ìmísí èṣù nínú ìṣẹ̀dá mi. Ìmísí Ọlọ́run á wá pé ọ̀nà rẹ̀ ó là. Ìmísí ká wá náà ọkàn rẹ pé kò lè bọ́ sí. Tó mọ̀ pé bọ́yẹ sọ fún last week náà nìyẹn kò ní bọ́ sí. Ìmísí yẹn á dẹ̀ di ọwọ́ Ọlọ́run lọ́wọ́ nítorí ẹ̀rára tiẹ̀ gba ìyẹn ju òdodo lọ. A wá máa fún ẹ láwọn scenario tí òfin ní bọ́ sí. Tó mọ̀ pé COVID wà níta. Tó mọ̀ pé ìjọba gan ò lówó lọ́wọ́. Tó mọ̀ pé ó lọ báǹkì wọn ò fún ọ lówó. Tó mọ̀ wípé rántí àlátọ́ ọlálànà o tẹ́nìkan bọ́ ọ sùn kí ló ké mi. Téèyàn bá dọ́dọ̀ mi tó bá mi sùn lójú àlá ó tí ẹ lè bá mi sùn. Tó bá wá bá mi sùn ó ṣiṣẹ́ ni. Ìwọ ọlọ́mọ kígbe oró má jẹ́ kí mi mọ́lẹ̀ tó bá mi sùn orí wàhálà lọ bá a nítorí òun lọ́wọ́ gbaná sára. Èmi ò wá ní jí kí wọ́n á bú ẹkún pé wọ́n ti bá mi sùn wọ́n ti gbára èmi.
táwọn náà ní ni àbọ̀ Ọlọ́run fún mi níre nítorí òdodo mi? No, ó fún mi níre nítorí àánú rẹ̀, ó fún mi níre nípa agbára rẹ̀, ó fún mi níre nítorí pé ó fẹ́ mi, ó fún mi níre gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀, ó fún mi níre mo sì gba ire nípa ìgbàgbọ́. Ìgbàgbọ́ yìí ṣe òdodo mi, ìgbàgbọ́ kì í ṣe agbára mi. So àjẹbẹ́jọ àwọn gan ìwà bá mi sùn, wọ́n mọ̀ pé bá mi sùn kò ní túmọ̀ sí mi. Àwọn nìdí ọmọ ta, àwọn ni wọ́n jí tí ara ọmọ ni wọ́n torí iná ni wọ́n karabọ̀, iná ló wọnú wọn. Èwo ń tèmi? Àkókò agbára sọ fún Ọlọ́run, fi ẹ̀jẹ̀ rẹ̀ pa ìmísí òkùnkùn yẹn rúnú ṣẹ̀dá mi, ìmísí òkùnkùn tó ń jẹ́ kó o ṣàìsàn, ìmísí òkùnkùn tó ń ní ọ lára, ìmísí òkùnkùn tó ń pọ́n ọ lójú. Sọ fún Ọlọ́run, fi ẹ̀jẹ̀ rẹ̀ pa ìmísí irun, fi ẹ̀jẹ̀ àdúrà ní orúkọ Jésù. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ pa ìmísí òkùnkùn irun, ìmísí òkùnkùn tó ráyè nínú ayé mi, tó ń tẹrí mi ba, tó ń sọ mí di asán, ìmísí òkùnkùn tó ń ba ayọ̀ mi, iṣẹ́ mi jẹ́, tó ń pọ́n mi lójú, tó ń ní mí ní ara, ìmísí òkùnkùn sí ikú tó ti di àìsàn nínú àgọ́ àti ìṣẹ̀dá mi. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ba ìmísí náà jẹ́, fi ẹ̀jẹ̀ rẹ̀ pa ìmísí náà run, fi ẹ̀jẹ̀ rẹ̀ pa ìmísí náà run, fi ẹ̀jẹ̀ rẹ̀ pa ìmísí náà run, fi ẹ̀jẹ̀ rẹ̀ pa ìmísí náà run. Every inspiration of the devil, every seed of the evil one that has been planted, Father, in the name of Jesus, every breath of the darkness of the devil that has transferred into my life to destroy me, that is making me sick, that is causing me poverty, that is causing me trouble in my marriage, in my nature, in my body. Father, destroy it with your blood. Destroy it with your own breath, Lord. In the name of Jesus. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ́gun. Jésù Olúwa wa, ẹ sọ fún Ọlọ́run ní orúkọ ńlá Jésù Kristi. Ọlọ́run rà mí padà, tún ẹ̀dá mi ṣe sí ti ògo. Olúwa o, rà mí padà kó tún ẹ̀dá mi ṣe sí àdúrà ní orúkọ Jésù Kristi. Ẹni tó dá ọ̀run ayé, Olúwa rà wá padà, tún ẹ̀dá wa ṣe sí ti ògo rẹ̀. Ọlọ́run ní orúkọ Jésù Kristi, rà wá padà kó tún ẹ̀dá wa ṣe sí ti ògo rẹ̀. Rà wá padà Ọlọ́run, fẹ̀jẹ̀ rẹ̀ tún wa ṣe, fẹ̀jẹ̀ rẹ̀ tún wa bí, fi agbára rẹ̀ lórúkọ Jésù tún wa bí. Rà wá padà kó tún ẹ̀dá wa ṣe sí ti ògo rẹ̀. Rà wá padà kó tún ẹ̀dá wa ṣe sí ti ògo rẹ̀. Rà wá padà kó tún ẹ̀dá wa ṣe sí ti ògo rẹ̀. Rà wá padà kó tún ẹ̀dá wa ṣe sí ti ògo rẹ̀. Jésù Olúwa wa, sọ fún Ọlọ́run, ìwọ ni Ọlọ́run, tàn ìmọ́lẹ̀ sínú ọkàn mi, ìmọ́lẹ̀ tó ń ṣí òkùnkùn nídìí, tàn ìmọ́lẹ̀ sínú ayé mi, tàn ìmọ́lẹ̀ sínú ẹ̀dá mi, tàn ìmọ́lẹ̀ sínú ilé mi, tàn sínú iṣẹ́ mi, tàn ìmọ́lẹ̀ òdodo rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ayé. Olúwa tàn ìmọ́lẹ̀, Olúwa tàn ìmọ́lẹ̀. Àdúrà ní orúkọ Jésù. Ọlọ́run tàn ìmọ́lẹ̀ rẹ̀. Mo béèrè fún ìmọ́lẹ̀ òtítọ́ lónìí, ìmọ́lẹ̀ tó borí òkùnkùn, tó ṣẹ́gun òkùnkùn. Olúwa, mo béèrè fún ìmọ́lẹ̀ yìí. Tàn ìmọ́lẹ̀ rẹ̀ Olúwa, tàn ìmọ́lẹ̀ rẹ̀ Olúwa, tàn ìmọ́lẹ̀ rẹ̀ Olúwa, tàn ìmọ́lẹ̀ rẹ̀ Olúwa. Reveal your light in my life. In the name of Jesus. Reveal your light in my body, in my marriage, in my business. Reveal your life in my nature. In the name of Jesus. Olúwa, tàn ìmọ́lẹ̀, tàn ìmọ́lẹ̀ rẹ̀, tàn ìmọ́lẹ̀ rẹ̀, tàn ìmọ́lẹ̀ rẹ̀, tàn ìmọ́lẹ̀ rẹ̀. Ní orúkọ Jésù. Ọlọ́run, tàn ìmọ́lẹ̀ rẹ̀. Olúwa, tàn ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ òtítọ́, ìmọ́lẹ̀ òdodo, ìmọ́lẹ̀ agbára. Olúwa tàn, Olúwa tàn, tàn ìmọ́lẹ̀ rẹ̀ Olúwa, 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 tàn ìmọ́lẹ̀ rẹ̀ Olúwa. Gbogbo ibi tí òkùnkùn ti ń ṣàkóso ayé wa, gbogbo ibi tí òkùnkùn ti ń ní wálé ara, nínú omi ara, nínú ẹ̀jẹ̀ ara wa, Ọlọ́run tàn ìmọ́lẹ̀ síbẹ̀, tàn ìmọ́lẹ̀ síbẹ̀, tàn ìmọ́lẹ̀ síbẹ̀, tàn ìmọ́lẹ̀ síbẹ̀, tàn ìmọ́lẹ̀ síbẹ̀. Jésù Olúwa wa, sọ fún Ọlọ́run, Ọlọ́run ṣèdájọ́ òkùnkùn tí ń bẹ nínú ayé mi, òkùnkùn tí ń bẹ nídìí ọ̀rọ̀ mi, òkùnkùn tí ń bẹ nínú ìṣẹ̀dá mi. Ṣe ìdájọ́ ẹ̀ lónìí, ṣe ìdájọ́ ẹ̀ lónìí, ṣe ìdájọ́ ẹ̀ lónìí. Ṣe àdúrà ní orúkọ Jésù Kristi. Ọlọ́run, ṣe ìdájọ́ òkùnkùn tí ń bẹ nínú ayé wa, tí ń bẹ nídìí ọ̀rọ̀ wa, òkùnkùn tí ń bẹ nínú ìṣẹ̀dá wa. Ṣe ìdájọ́ ẹ̀. Ọlọ́run, ṣe ìdájọ́ òkùnkùn náà. 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 Ọlọ́run, ṣe ìdájọ́ òkùnkùn. Gbogbo òkùnkùn èyí tó jọba nínú ayé wa, òkùnkùn tó ń pọ́n wa lójú, tó ń pọ́n iṣẹ́ wa lójú, tó ń pọ́n ayé wa lójú. Olúwa, ṣe ìdájọ́ ẹ̀. Olúwa, ṣe ìdájọ́ ẹ̀. Òkùnkùn tó ń wẹ̀mí wa láti pa, òkùnkùn tó ń ba iṣẹ́ wa jẹ́, òkùnkùn tó dínà mọ́ èmi àtiwọ́, òkùnkùn tó ń pọ́n ayé wa lójú. Ọlọ́run, ṣe ìdájọ́ ẹ̀. Ọlọ́run, ṣe ìdájọ́ ẹ̀.
Ọlọ́run ṣe ìdájọ́ òkùnkùn náà, ṣe ìdájọ́ òkùnkùn náà Olúwa, 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 òkùnkùn tó ń da orílẹ̀-èdè láàmú, òkùnkùn tó ń da ayé láàmú, tó ń da ilẹ̀ Nàìjíríà láàmú, tó ń da àwọn Yorùbá láàmú, òkùnkùn tó ń pó wa lójú, tó fi àwọn ìrankíran jọba wa ní orúkọ Jésù Kristi, ṣe ìdájọ́ òkùnkùn ọ̀hún, ṣe ìdájọ́ òkùnkùn ọ̀hún, ṣe ìdájọ́ òkùnkùn náà, 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 ṣe ìdájọ́ òkùnkùn, ṣe ìdájọ́ ẹ, ṣe ìdájọ́ ẹ, ṣe ìdájọ́ ẹ, ṣe ìdájọ́ ẹ, ṣe ìdájọ́ Jésù Olúwa wa. Ẹ jẹ́ kí n gbàdúrà fún yín tó wà kókó wa. Mo gbọ́ Ọlọ́run gbọ́ pé bí ó bá fadúbọ̀ rẹ̀ sẹ́yìn, èmi àti yín ó wà láyé wà láyè díjọ́ mẹ́jọ, a ó tún pàdé. By then, ọ̀rọ̀ kíní Zoom yìí á ti wà small cleared. Ọlọ́run á ti bá wa yanjú ẹ̀. Ẹ lè máa gbọ́, ẹ lè máa rí mi, ẹ dẹ̀ tún lè ní àǹfààní láti gbọ́ mi through bẹ̀. In the name of Jesus, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọlọ́run mo gbé yín ga torí ẹ̀yin ni Ọlọ́run. Mo dúpẹ́ torí alágbára ni yín. Èyí ni ẹ̀rí fún àwa pé ẹ̀yin wà nítorí ẹ̀ràn ọ̀rọ̀ yín wá. Èyí jẹ́ ẹ̀rí fún wa pé ẹ̀yin wà nítorí agbára yín wà síbẹ̀. Òdodo yín sì ń jọba. Ètò yín Jésù Kristi ó sì la ayé já. Ọ̀gá ògo bàbá mi ní orúkọ Jésù Kristi mo gbàdúrà fún àwọn èèyàn wọ̀nyí àti gbogbo ẹ̀dá tí ó máa gbọ́ prógáàmù yìí lórúkọ Jésù Kristi, lórí Facebook ní YouTube ní lórí Zoom ní lórúkọ Jésù. Ọlọ́run tan ìmọ́lẹ̀ sí ayé wọn. Gbogbo bí tí òkùnkùn ti ráyè nínú ìṣẹ̀dá wọn, nínú ìwà wọn, nínú ìṣe wọn, nínú ìrìn àjò wọn, nínú èrò ọkàn wọn, gbogbo bí tí ìjọba òkùnkùn ti gbilẹ̀ lórúkọ Jésù, ìmọ́lẹ̀ kò sí nídìí. Ní orúkọ Jésù, Ọlọ́run ṣèdájọ́ òkùnkùn náà. Gbogbo òkùnkùn tó lòdì sí àṣeyọrí, gbogbo òkùnkùn tó lòdì sí ìṣeré rẹ, gbogbo òkùnkùn tó ń kún ayé yìí iṣẹ́ láti wá lóró dá lẹ́jọ́ ṣùgbọ́n kì í rókun gbà lọ́wọ́ mi, ní ìsúlẹ̀ rẹ yóò sì máa lọ. Mo fi aládé ayé tí ń yọ ọ́ lẹ́nu bú, mo pe ìdájọ́ Ọlọ́run sí orí rẹ̀. Èyí kì í wá sí ìmọ̀ tó bá sì wá sí wí ní Jésù, ní orúkọ Jésù, gbogbo àwọn wí. Bíbélì pé igi náà akọ́tà àti yọnu náà tí ò jóná mọ́ tó ń ṣe èéfín ni, ègbé ni fún Sátánì. Bíbélì wípé kíyèsí èké ni àti bàbá èké. Mo sọ iṣẹ́ ọ̀tá di asán láyé ẹ lónìí lórúkọ Jésù, kó di asán láti ọ̀run kí ìmọ́lẹ̀ lórúkọ Jésù, kí ọ̀nà rẹ̀ là. Pa á láṣẹ kó rí àánú gbà. Ogun ayé ẹ ṣẹ́ lónìí, àlàáfíà fún ọ. Ẹ ó yin Ọlọ́run, ògo ni fún ọ. Jésù Olúwa wa. Ọlọ́run mà dára nínú àánú rẹ o. Mo rí ìnira nínú ayé ẹnìkan pé Ọlọ́run sọ di ìtura. Mo wá rí fọ́ọ̀nù yẹn ní orí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ kára má bàa ní ọmọ. Bẹ́ẹ̀ ni mo rí ìmísí ìyè tó wá sínú ayé àwọn kan lónìí. Òye òtítọ́ ó yí ọ, òye ọkàn rẹ yóò mọ́lẹ̀. Kíyèsí ìwọ fúnra rẹ ó sì rí ìyípadà nínú ayé ẹ. Bẹ́ẹ̀ ni mo rí áńgẹ́lì Ọlọ́run tó ń wẹ àwọn ọmọ kan, ó sì ń wẹ àwọn ẹ̀dá kan. Ọlọ́run wá láti wá tún ọ ṣe lónìí. Ọlọ́run mà tóbi. Mo rí àwọn èèyàn tí wọ́n ń já ìdè irin tó fi dè wọ́n. Mo dẹ̀ rí ogun Ọlọ́run níbẹ̀ tó sì ń já ìdè yẹn. Ọlọ́run mà dá ọ nídè nínú àìsàn rẹ̀. Ó dá ọ nídè nínú òkùnkùn rẹ̀, nínú ìpọ́njú rẹ̀. Gbọ́, mo gbóhùn Ọlọ́run pé ègún ayébáyé ó dópin lórí ẹ lónìí torí Ọlọ́run bà á jẹ́. Jésù mi o. Mo rí kinní kan bí àgò ńlá, kì í ṣe àgò adìyẹ o. Kíní dàbí nǹkan ńlá tí wọ́n fi ń dé nǹkan, ó wá jẹ́ irin ni. Ṣùgbọ́n Ọlọ́run ṣí lónìí. Ọlọ́run ṣí àmì tí ń dí ògo rẹ. Ọlọ́run ṣí àmì tó bo ògo rẹ mọ́lẹ̀. Ọlọ́run ṣí àmì tá a fi ọ́ pamọ́. Ìmọ́lẹ̀ ó mọ̀ ọ́, ó rí àánú gbà. Ògo ni fún ọ. Bẹ́ẹ̀ ni mo rí ìbùkún tó dé níwájú rẹ. Mo rí pé wọ́n ṣí táàbù agbára àti ìbùkún yìí. Ó rí àánú gbà o. Ìlérí ìfẹ́ yóò ṣẹ. Yóò dùn mọ́ mi púpọ̀ tí ẹ bá lè ròyìn fún àwọn èèyàn. Ẹ fún wọn ní líǹkì wa. Àwọn ọ̀rẹ́ yín ẹ sọ fún wọn káwọn náà lè ní àǹfààní àti kán lè jẹ́ alábàápín nínú iṣẹ́ ìyanu yìí. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Àdúrà yín ó gbà. And after this message, I will advise you people to share. Please share on your page. Please share and tell people about this. May God bless you. It is well with you, and by God's grace, we shall meet next week. In Jesus' name, it shall be well with you. In Jesus' name, we have prayed. Thank you for watching. May God bless you. Thank you. Bye.